Second, go ahead. Go ahead. Okay, èsì fún wọn tó sọ pé ní wọ́n mọ̀ tí ń campaign fún APC o jàǹdọ̀ ńkọ́ kíní kan ńkọ́ èsì ní fún ọ. Onílàákàyè lèmi ń bá sọ̀rọ̀. Ẹni tó rí ẹ pé tó nílàákàyè ni mò ń bá sọ̀rọ̀. Now, àwọn mẹ́ta ń dùn nǹkan, ìkan farapa Ìgbò, méjì jẹ́ Yorùbá, ojúlówó Yorùbá, níwájú àtẹ̀yìn wọn Yorùbá ni wọ́n, ojúlówó Yorùbá làwọn méjèèjì. Last year tí wọ́n ń dìbò wọn ní nǹkan bíi last 2015 tó ń dìbò wọn ẹnìkan kan ò bá wọn dá sí kò sẹ́ni tó pariwo tó ṣe anything. But this year táwa tó ní tẹ́lẹ̀ṣẹ̀ ń wáyé àwa rí i pé àwọn Ìgbò ti ń pariwo pé dandan ipe ní àwọn máa capture ìlú yẹn tá a rí fídíò gbogbo ẹ̀ náà máa play fún yín lónìí. Ẹni tó bá wá ní làákàyè tó bá jọ ọmọ Yorùbá kó wo presidential election tó ń ṣe lọ kó wo vote mélòó ni PDP rí. Lẹ́yìn tó bá ní làákàyè kó lọ wò how many votes ni PDP rí. Tápé party lẹ́ ń sọ torí ọ̀rọ̀ party nìyẹn pé kí ló dé tàbí support party ni. Kí ló dé tí àwọn jàǹdọ̀ àwọn òṣìṣẹ́ ni láti wá ìbò fún party wọn kí ló dé tó wọ́n fi rí bò. Party méjì tó rí bò náà ni APC and Labour Party. Lẹ́sọ̀ òdì mẹ́ni ìdí àkọ́kọ́ nù. Ìdí ẹlẹ́ẹ̀kejì jàǹdọ̀ pẹ̀lú Akíndélé wọ́n ti lọ ṣe meeting pẹ̀lú àwọn Ìgbò. Ipe ní sẹ́yìn lè support àwọn sẹ́yìn lè dìbò fáwọn pé káwọn kí àwọn fún yín ní position ní 50-50 káwọn share position. Wọ́n ti ń bá àwọn ọmọ Ìgbò sọ̀rọ̀. Ẹni tó wá jẹ́ ẹ̀jẹ̀ títí wá ta lè pè ní bàbá wa tẹ́lẹ̀ ta lè pè ní àwọn adarí Yorùbá tẹ́lẹ̀ táwa ń fọkàn tán wọn pé ní àwọn ta lè máa tọ́ka pé àwọn olórí Yorùbá nì. Wọ́n wá ń bá àwọn PDP ṣe meeting wípé ní ìwọ jàǹdọ̀ step down fún Labour. Jàǹdọ̀ step down fún Labour. Lòun náà wá ń sọ wípé ní rárá ẹ jẹ́ káwọn Ìgbò kan support àwọn ó wọlé. Meeting wọn tó lọ ṣe pàbó ló já sí láàrin ara wọn. A gbọ́ pé ní àwọn Ambode àbí kí ni wọ́n ń pè Sanwó-Olú. A gbọ́ pé bí ó lọ ṣe meeting pẹ̀lú wọn wípé a máa kó 50-50 fún yín àgbọ́ yẹn. Nígbà tó wá rí bẹ́ẹ̀ a wá rí i pé okay nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ló ń pùlù crowd. Ẹ̀ka tí o ta ló ń pùlù crowd nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta a rí i pé ní Labour Party àti APC àwọn tó ń pùlù crowd nìyẹn. Ta ló wá ní owó lọ́wọ́ nígbà tó bá fẹ́ dìbò tó bá fẹ́ wọlé ẹ nídìí financial muscle wọ́n tó bá ti ní financial muscle tó ní owó tó lè fi rúlẹ̀ kó sún sẹ́yìn torí pé Lagos State lásọ gbogbo ọmọ Ìgbò káàkiri àgbáńlá ayé wọ́n wá ń dá owó báwa ni wọ́n dáwọ́ fún Obi wọ́n wá ń pọ́ǹpù owó nísìn fún kíni fún Labour Party. Now Labour Party pẹ̀lú owó tó ń rí ó lè fàtì state pé ó ti rí owó tó ń wá from everywhere from IPOB ṣé kí ọmọ Yorùbá kó lọ split vote ẹ̀ ni ẹni lè fi làákà ìgbé tí Yorùbá fọlẹ̀ split vote wọn ẹni Labour PDP táwọn kan lọ sí PDP tó lọ dìbò fún ADP táwọn kan rọra wọn lọ sí ọ̀dọ̀ àwọn oní bàbá lulẹ̀. Ṣé opportunity ò ní sí fọ́mọ Ìgbò láti penetrate láti lè capture kìnnì. Sọ́ni ni PDP ti ń gbìyànjú láti gba ìbò tó orí ìgbà orí ni wọ́n ti ń gbìyànjú ni. In 2015 the last meeting tí wọ́n ṣe pẹ̀lú àwọn ẹ̀yà Ìgbò even Jimmy Agbaje nígbà tó bá wọn ṣe meeting tí Jimmy Agbaje bá wọn ṣe nígbà tó wọn náà fi contest ó ní pé ní wọ́n máa share position 50-50 pẹ̀lú ẹ̀yà Ìgbò. Ó mì ní pé gbogbo àwọn commissioner 50-50 wọ́n máa pín wọ́n máa fún Ìgbò ní 50%. Àwọn Yorùbá náà máa ní 50%, which mean pé ní House of Assembly Ìgbò 50%, Yorùbá 50%, House of Representatives Ìgbò 50%, Yorùbá 50%. Ẹ rí pé wàhálà dé nílùú yín fa ara arú ẹ̀ làwọn fi wò pé ní instead tẹ́ fi split vote yín ẹ lọ dìbò fún Sanwó-Olú ta ní ká ẹ lọ dìbò fún kèsì pé a fẹ́ràn rẹ̀ bá láti sọ pé oníjẹkújẹ ni wọ́n bẹ́ẹ̀ táwọn ṣe ni pé a fẹ́ protect territory yẹn pé kó má gbà ẹ̀yin tẹ́yìn wá káwọ́ gbéra tẹ́ ní pé kò mí ní pé ní
kọ́ fi wọ́n lẹ̀ ká mọ̀ sí anything tẹ́ bá wá káwọ́ gbéra tẹ́ dá sí tẹ́ ní káwọn èèyàn wọn kọ́ fi wọ́n lẹ̀ tí ìbò bá wá jẹ. tó ní káwọn èèyàn má jáde kán má dìbò. kí wọ́n á ní Yorùbá nation tẹ́lẹ̀ ń ṣe mọ̀ pé ẹ ti pave way fún IPOB gbogbo irinṣẹ́ tí IPOB bá fẹ́ kó wọlé ó ti rọrùn fún wọn nìyẹn as state governor. èèyàn ń bá IPOB ṣe tí ò deny rẹ̀ tó wà láàrin wọn tó ń bá wọn ṣe meeting kò gbédè yín kò gbọ́ èdè yín kò gbèdè tẹ́ ń sọ kò gbọ́ ìyá tó bí gan ò gbédè yín kò mọ̀ nípa yín kò mọ̀ pé exist ẹ̀ ń tẹ́ ń pariwo Yorùbá nation tá ń pariwo Yorùbá nation kò bá wa ṣe ó lóun ò bá yín ṣe ó mú kíní IPOB ló ń ṣe káàkiri tó máa ń ṣe meeting ní Imo ó máa wà ń bẹ̀ tó máa ń ṣe ní Anambra ó wà ń bẹ̀ tó ń ṣe lẹ́nugun in fact ọ̀hún ló ń gbé ọ̀hún ló ti lo ìgbésí ayé ẹ̀ kò bá yín ṣe kò gbédè yín tají kẹ́ ẹ yára yín ní common sense kẹ́ ẹ mọ̀ wá sọ ẹ bá fi lè split vote yín tẹ pinra yín sí méjì káwọn kan máa lọ fún jàǹdọ̀ káwọn kan máa lọ fún ebi jàǹdọ̀ ni wọ́n sọ gbogbo àwọn kátàkátì tóun náà ṣe èyí gbogbo ẹ̀ náà la gbọ́ gbogbo náà wọ́n lẹ́bọ lẹ́rù náà jàǹdọ̀ tẹ́ ń dákọ̀ ó lẹ́bọ lẹ́rù gẹ́gẹ́ bí àwọn Sanwó-Olú ní gbogbo náà wọ́n lẹ́bọ lẹ́rù but we are talking of what à ń sọ̀rọ̀ nípa àwọn tó ní owó dání tó ń fi lè tákù wọn òun náà làwọn Sanwó-Olú ọmọ tẹ́ ń fojú di ìyẹn lẹ́yìn ọmọ Yorùbá láwọn ọmọ Yorùbá ẹni tẹ́ ń fojú di tẹ́ ń wò lẹ́gẹ̀lẹ́gẹ̀ ọmọ lẹ́ngẹ̀ yẹn tẹ́ ń wò lẹ́gẹ̀lẹ́gẹ̀ yẹn àwọn IPOB ti rẹ́ẹ̀sì owó gidi gan fún pé gbogbo tó bá gbà làwọn fún àwọn kúkú máa wo fídíò yẹn ẹ jẹ́ ń sinmi báyìí.